lọ́nkọ́ ṣàánú wa wàhálà wà o fáwọn mùsùlùmí ọlọ́nìkan buwa náà la mọ̀ Egypt abẹ́ẹ̀kọ́ ni pẹ̀lú ìjọba alábòsí tó ń bẹ́ẹ̀ ìjọba Sisi tó pé Ọlọ́run bá ẹlẹ́kẹ́ ọlọ́padà gba ìjọba náà ńgbà tí wọ́n ní kí wọ́n má jà mọ́ Hamas ní òun ọ̀fẹ́ kí Egypt àti Saudi Arabia dá sí tó pé àti ń jà wọn tí ń fi jà wọn náà nù Saudi ní ná owó ní kó fún àwọn Júù àwọn Israel ká máa pa mùsùlùmí tó sì ní dítè tó níye táwọn àfá àwọn náà tó wá fi fatiwa ẹni tó jẹ́ àgbà pátápátá àfá ní Saudi Arabia ó fi kún pé àwọn Hamas àdàrú ni wọ́n tí wọ́n gbá léèyàn gbogbo náà ńlá wà lẹ́kọ̀ọ́ ẹ̀yìn náà ọmọ ńlẹ̀ nìyí ilẹ̀ tẹ́ ń dà tẹ́ ń jà sí kẹ́nìkan kan dé pé àtẹ́ntẹ́ ń jà sí ẹkọ́ ń bẹ̀ èmi mo ní kó sì kó bọ̀dá ní kó sì máa bẹ́ẹ̀ láì 1948 66 years pẹ̀lú ìyà Hamas ní ìjàta fẹ́ dádó yìí Turkey àti Qatar lòun fẹ́ kí wọ́n jẹ́ alàgàtà láàrin àwọn òun ò fẹ́ Saudi àti Egypt iṣẹ́ ní rárá Egypt àti Saudi ni ọ̀dá wọ́n rò sínú kí náà sì ń fẹ́ wọ́n pẹ́ Hamas ò ní recognize ìjọba Sisi torí pé àwọn ọmọ ìyá ìlú lékò ń bẹ̀ ó dàbí kẹfì mí sípò kẹ́nìkan wá yọ mí kó ń bẹ̀ kó wá sí pé ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn mi wàhálà wá dé láàrin àtẹnìkan kan wá lò ní ọparí ìjà yín tí yóò dùn mọ́ yínú ṣùgbọ́n àmá sì gbà kí wọ́n má sọ wọ́n dá láṣejù láyé wọ́n kò ní májẹ̀mú àkọ́kọ́ ní pé láti 2006 2007 ìní wọ́n ti séde máwọn tí ilé ayé ti tó pé àwọn tí a bá sọ pé ẹ̀wọ̀n táàtìlẹ̀kùn mọ́ ní mbẹ̀ táàkẹ́ni ọmọ lórí ayé ẹlẹ́wọ̀n Gaza ní jẹ́bẹ̀ àwọn ẹ̀tẹ́ bẹ́bẹ̀ jẹ́ 1.5 million wọn ìjọ Israel bá fẹ́ fún wọn náà ni ọ̀tá wọn ló níná ló lágbára iná ìjọ bá sí ọ̀nà pé kí wọ́n kó nǹkan wọlé oúnjẹ wọlé ni ìjọ bá sí omi fún wọn ni gbogbo àjẹ́ tó wọ́n jẹ́ àgbẹ̀já tó dákó wọ́n máa pa wọ́n sóko ní àwọn tí a ń pẹja wọ́n pa sójú odò wọ́n á dá májèlé sínú omi wọn wọ́n ti bẹ́ẹ̀ láti 2007 títí dì sí pé àwọn ọ̀fẹ́ yẹn mọ́ lẹ́yìn náà kí a máa pa àwọn níkakúpa àwọn ọ̀fẹ́ yẹn mọ́ nǹkan káwọn náà máa sẹ̀mí bí gbogbo ayé òkú ti ń sẹ̀mí nǹkan béèrè nù Israel ní kò ti jẹ́ bẹ́ẹ̀ láéláé ẹnu ẹnìkan ò gbà kó mọ́ pa àwọn kakúpa ò lẹ́tọ́ ẹni n ò sì jẹ́ nìkan ní apology lẹ́yìn náà tí wọ́n bá ti gbà wọ́n pa wọn tó yányá ni tó wọ́n sọ lóyẹ dérú ìjókòó tó ń jókòó láti jẹrin nù ń gbọ́ dáàrọ̀ èyí wọ́n resolution wálẹ̀ tún bẹ̀rẹ̀ láàárọ̀ yìí tún bẹ̀rẹ̀ láàárọ̀ yìí ẹ̀sì wòye ẹ̀mí tí wọ́n ń pa wọ́n lè fẹ́ sójà àwọn Hamas aráàlú ni wọ́n ń pa aráàlú o ni wọ́n ń pa masalasi ni wọ́n ń bàjẹ́ 161 mosque ní a destroy nílùú yẹn tí wọ́n ò bìkítà pé yẹn ń bẹ masalasi ń gbòdí àwọn tó wà náà sí pé kí wọ́n kó àwọn èèyàn lọ síbi kan àwọn Israẹli náà ni o ẹ̀dá ẹ̀bá ti fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ sí abáyẹlẹ́nkẹ́ wọ́n tún kó àwọn èèyàn lọ́bẹ̀ wọ́n tún ju bọ́m̀bù síbẹ̀ gbà yìí ṣe ń wòran kì bá ti pé mùsùlùmí kan bá ń lọ ṣe fẹ́ nìkan bẹ́ẹ̀ láyé Amẹ́ríkà ó ti gbógun lọ́bẹ̀ abẹ́ẹ̀kọ́ ni
kó ẹgbẹ́ ìlú mùsùlùmí kan lọ́wọ́ ń pa àwọn èèyàn nípa púpọ̀ bẹ́ẹ̀ Amẹ́ríkà ó ti lọ kò ní gbà yọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ Ọlọ́run bọ̀ ọ̀dà ń tipa rẹ̀ ọ̀ka gbogbo agbára náà tí wọ́n fi ń sàbòláyé àbùtí àgbáyé ni àbòsí ìtòsí ni ìrọ̀lọ́ba lọ́bọ onídéédé mọ́sá ìbáni dásẹ̀rẹ́ àfún wọn ìtọ́ba tó sí kálukú wọn náà ni kò fi lé wọn lọ́wọ́ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan azabana Allahumma la dhanba min hadha dhanba illa ghafarta wala hamma illa kashafta ولا قدر نفس ولا عيب الا تدفس على الصلاه طيبه الى قبلتها اللهم نسالك الامن والامان والسلام والاستقرار في انفسنا وفي بلدنا اللهم ارفع عنا الوباء والبلاء والطاعون اللهم ارفع عنا الوباء والبلاء والطاعون يا رب العالمين يا رب العالمين اللهم اغفر لنا ولوالدينا والمؤمنات الاحياء والاموات الراحمين سبحان ربك رب العزه عما يصفون الحمد لله رب العالمين